Ìpè àwọn ìmáàmù sí àkíyèsí pàápàá jùlọ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Mo rò pé gbọ́ kiri mo fẹ́ kí wọ́n jọ pé papọ̀ ìpè àwọn ìmáàmù sí àkíyèsí pàápàá jùlọ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹni pé jọ ní ta bá Dr. Sharafuddin Gbadebo tá a bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò sí ẹja ń bẹ̀ ni. Tí ò sí dídá. A fún wọn ní màá pé ẹ máa lo Kùránì. Ẹ máa lo Kùránì. Mánu àgbogbo wa nìyẹn. Mánu àgbogbo wa nìyẹn. Ẹ sì máa lo Hadith. Ẹ lè máa lo Hadith. Ó máa jẹ́ ọ̀rọ̀ agbárí lásán. Ẹ kàn máa mú ọ̀rọ̀ wá. Lásán. Èmi ò lọ́ta o. Ní èsì lọ́rẹ̀ẹ́ mọ̀lẹ́. Ṣùgbọ́n tá a bá ti rí nǹkan tí ń lọ tí ó jẹ́ àǹfààní fún wa ẹ jẹ́ ká sọ. Káyọ̀ kì í gbéra wa sákèsí. Ẹ dákun jàmá ṣé ọ̀rọ̀ ẹ̀ ń kílẹ̀ dáadáa. Mo á fẹ́ kí gbogbo yín máa ṣí ààrẹ. Ẹ máa ṣí ààrẹ dáadáa. Ìpè àwọn àyímọ̀ sí àkíyèsí ẹ̀yà ní àpẹẹrẹ àwọn ìmáàmù. Àwọn ìmáàmù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ appointed by people. Ẹni tí àwọn èèyàn yàn ó wà. Appointed by God. Táwọn èèyàn yàn wà. Anointed by God. Ẹ̀tọ́ náà bá náà fi àmì òróró yàn ó náà sí wà. Ó sì wà. Ó wà. Ṣé rí tí wọ́n bá gbé wa sípò kan ẹ má jẹ́ kípò yẹn kún wa lójú débi bá àmọ́ wa gbéraga. Mọ̀pọ̀ tí mo wà ní ipò ńlá ni. Ipò ńlá ni mo wà. Ayé ńlá ni. Kí ni kí mọ̀ ń wo èkó ṣe o? Ìwé àná kí tí mi máa mú ọ flavour tí ó ṣe. Bàbá wa sì ni wọ́n mọ̀ fi lọ́rin kí ni kí wọ́n ṣe. Bàbá sífù máa mọ̀ ìfúnlọ. Tẹ́bà ẹ̀kọ́ ọmọdé ló fi débẹ̀ ni. Sífù máa mọ̀ lọ nínú ọmọdé ló fi débẹ̀. Ọmọdé ni wọ́n fi débẹ̀. Kò sì ti gbéraga rí. Kò sì gbéraga rí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ó sì lo fọ́ọ̀sì lórí. Ó ti lo 40 ọdún lórí oyè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà sì fi ṣe é. Má wùwà tó fi jẹ ipò yẹn o. Táwọn ẹbí rẹ̀ kẹ̀kẹ́ òfin ní níbẹ̀ mọ́. Ìwọ ní kó rẹ̀ má. Táà ní kó rẹ̀ mọ́. Má ṣèṣe sí ẹ̀, má wùwà sí ẹ̀, má sọ̀rọ̀ sí ẹ̀. Má ṣèṣe sí ẹ̀. Torí pé ìjọ ń pè ní aṣíwájú. Sáyẹ̀dù tó mi áádìmù. Aṣíwájú náà ló gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ yìí wá. Ọ̀gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sàkà sáwọn èèyàn. Sáwọn èèyàn. Kò dáa. A gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ lára gbogbo ẹ tó bá jẹ́ aṣíwájú. Gásíá. Ẹ ti ṣe àgbélé tó. Ẹ ti bá ní kó ṣíáṣíá tó. Ẹ ti ṣe àrẹ rárá. Ẹ máa ṣe àrẹ Islam Post TV. Ó máa kó fàyà. Ẹ dẹ̀ máa tẹ comment, ẹ máa tẹ like and love. Like and love. Nítorí pé àwọn èèyàn ò fẹ́ gbódòdó ọ̀rọ̀. Ó ṣe é ṣe òdodo ọ̀rọ̀ wọn. Òdodo ọ̀rọ̀ wá, àwọn èèyàn sì fẹ́ gbọ́. Ṣé rí ní tí mo fẹ́ràn bàbá Mudiru Markaz lọ́nà mọ́sàbà ń gbọ́ rẹ̀ nù. Ìwà inú pẹ̀lú wọn jọra gan. Ìlú yẹ kí n fẹ́ràn wọn. Tá a bá jọ tíráàfù pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọmọ fún mi, tá a bá jọ tíráàfù. Èmi yẹ kó nǹkan fún wọn pé ká máa fọ̀. Wọ́n máa múra ẹ̀. Wọ́n á gbọ́ ìtàn ìyẹn nìkan pè náà Mudiru kan. Nígbà táwọn jọ lọ ibì kan, ó wá dọ́gbọ́n láwọn iṣẹ́. Nígbà tó dọ́gbọ́n láwọn iṣẹ́, nígbà tí ó fi táwọn fi dé, wọ́n ti fọ aṣọ ara wọn fúnra wọn. Àwọn bàbá tí wọ́n fún aṣọ lọ́wọ́ láti fẹ́ sáré. Iṣẹ́ sí èmi àti bàbá yìí ṣe jọra báyìí. Ó jọra wọn. Nígbà tá a táàkù, àbá kan ní mo fọkọ̀ fọkàn láti inú méjì. Ó ní bàbá ẹ bọ́ dísì àwọn kíní kí báyìí pọ̀ mọ́ ni mo ti gbọ́. Ẹ lọ bá mi ra nǹkan wá lókè. Ẹ lọ ra nǹkan wá níbẹ̀ rẹ̀. Ká tó dé, wọ́n ti bá aṣọ mi ní ibi tí mo bá sọ̀rọ̀ láti fọ̀kan wá. Aṣíwájú ti ṣe ni. Ó ṣe yẹ káṣíwájú ó máa ṣe nìyẹn. Aṣíwájú ò gbọdọ̀ máa wò pé bóyá òun lọ̀gá. Olùdọ̀gá. Má máa wo rẹ̀ bí ọ̀gá. Má wòra rẹ̀ bí ọ̀gá, sẹ́yìn ìlú lè káwọ́ ní fàdímọ̀ hàn. Tó bá ti ń wo rẹ̀ bí ọ̀gá, ó máa ṣègbéraga. Ó máa ṣègbéraga, ó máa ṣìwàwù. Tó bá dẹ̀ ti ń ṣègbéraga, ó ti di ṣètáànì. Ó ti di èṣù nìyẹn. So ó ti dọ́mọ yẹ èṣù. Ó ti dọ́mọ yẹ èṣù nìyẹn. So ìmáàmù Ọ̀fà ẹ̀wọ̀jọ́ tèmi àti wọ́n jọ pàdé lóde àfáàndá nílọrin ẹ̀wúrú àpẹẹrẹ náà gbogbo. Ẹ̀wọ̀ àpẹẹrẹ náà gbogbo bàbá agbára omi. Ó ní ṣé wàá gbára omi. Wọ́n máa ti kúrò bàbá yìí ti pẹ́. Wọ́n ti kúrò yìí ti pẹ́.
ẹ ti tẹ òsì àwọn ilé wọn ti tẹ òsì mọ́lẹ̀ tipẹ́tipẹ́. tó ń pèlè yẹn nìyẹn. tó ń pèlè yẹn nìyẹn. bí ẹ kọ́ wá dàbí kọ́ wá jẹ ìmọ̀ọ́mù tán kó kójú rẹ̀ wá tẹ́rẹ́ bí ẹni tó ti mú gbá iná. tó ti mú Colorado. tó ti mú Colorado wọ́n máa sọ̀rọ̀ gbàù. ọ̀rọ̀ gbàù sẹ́ni bọ́ọ̀dì ẹ̀ dà o. àwọn ọ̀rọ̀ tí ò dáa. ọ̀rọ̀ kò bá kù pé. kódà mo bá gbogbo Ògbómọ̀ṣọ́ mo bá yín dárò. ojú egbò yín kọ́nà dákun kó bá yín fo oògùn sí. kọ́nà bá yín fo oògùn sójú egbò yín o. mo bá yín dárò. Imam wọ́n gbọ́dọ̀ máa pọ̀ sí ìwà rẹ̀lẹ̀. ìwà rẹ̀lẹ̀ lọ́dọ̀ máàmù. lọ́dọ̀ ìmáàmù. ìwà tẹríba. ọgbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ máàmù. lọ́dọ̀ ìmáàmù. ọ̀rọ̀ tẹríba ọgbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ máàmù. ọ̀rọ̀ tẹríba wọ́n gbọ́dọ̀ máa kọ́ lọ́dọ̀ ìmáàmù. wọ́n gbọ́dọ̀ máa sàsọ́kọ̀rọ̀. sẹ́rí ìmọ̀tẹ́ ń wò yìí kì í ṣe sàádà o sàádà ò túmọ̀ sí ìmọ̀ o pé a gba sàtífíkẹ́ẹ̀tì wàláì súnmọ́ bìlẹ̀ ẹ̀lẹ́dẹ́rẹ́ láwà mo lè kọ́ pòfẹ́sọ̀ ní kéwú mo wí pẹ̀lú confidence mo lè kọ́ dókítọ̀ ní kéwú. kódà PhD bàbá wa bá ló sì kọ́ kéwú. I love to grab a car. tó tún PhD ẹ̀ àti káńdì ẹ̀. ní ti pé ọlọ́run wí ànábì wí o níbi tó dá mi lójú dé. a sì rí nínú àwọn àyímọ̀ tí wọ́n síwájú ṣé wàlúbá ní sí wàlúbá ní ẹ lọ bèrè wo dáadáa bàbá wọn ló kọ́ wọn kéwù náà. Usaimin certificate wo ló àwọn Usaimin. tó wà lọ Usaimin. ó sì jẹun fún ti gbogbo Saudi. ó jẹun fún ti gbogbo Saudi. Usaimin. ṣáádà wo ló wà lọ́wọ́ ẹ̀. so mi ò useless ṣáádà o ṣé o yusuf kọ́ ìlọ́ òun gba ṣáádà ń jẹ. àwọn ní ṣáádà ló tí wọ́n kéwú dáadáa wọ́n kéwú lé mo fi máa ń sọ pé gbogbo wa kódà bó jẹ́ mọ̀ lọ ní ṣe pẹ̀lẹ́ bójú owó lọ ní ṣe pẹ̀lẹ́ tẹríba pẹ̀lú ẹ̀ gbogbo tó wù ipò tó wù kọ́ wà tẹríba pẹ̀lú ẹ̀. má fi gbéraga kún kò dáa má jẹ́ kíkò tó wà má jẹ́ olùwọ́ lójú má jẹ́ okò lójú. ìmọ̀ ò parí sórí social media lórí tẹ́ ẹ̀ máa ń sọ ni pé béèyàn ṣe pé kéwù ní social media ó ṣe tó ṣe ìmọ̀ ò parí síbẹ̀. kò parí síbẹ̀. so ṣé wàá dàm bàbá pẹ́ láyé jù báyìí lọ ẹ̀ rí mistake wọn. ẹ̀ rí mistake ṣe kàdá. ẹ̀ rí mistake wọn. ẹ̀ rí. alámọ̀tò sì ni wọ́n. òkè mímọ̀ sí ni bàbá wa ṣe kàdá. ọ̀dọ́ ta náà ti gba certificate. ọ̀dọ́ ta náà ti gbà á. tó wàá sọ kátàkátà ẹni bá gba sànàwí tí ò bá fi jìbìtì kún kò lè fi kéwú. kò lè fi kéwú jẹun. bàbá jẹun pé sànàwí nìkan àbí ìdádí nìkan lọ kà tó ọba tí wọn tó bá fi lè tọ́ fi jókòó ọyà fi jìbìtì kún ni. bàbá wa sùkúlùlù ìdájí náà bá kú lórí mọ́ríkàsì. ìdájí ni bàbá wa ṣe sùkúlùlù bá kú ní mọ́ríkàsì. bàbá Yunusa kírun. ìdájí ni bí o bá kú Abẹ́òkúta ìdájí ni wọ́n kà ìdájí ni kásíá. alámọ̀tò tì ni wọ́n. òkè mímọ̀ dẹ̀ ni wọ́n. wọ́n sì fi kéwú sórí wọn fi kéwú jẹun. wàláì láì fi jìbìtì kún. níjó ni mò ń kọ́ àwọn kan nípa ìmọ̀ inú ilẹ̀ bí ilẹ̀ ṣe rí bí àdémúlẹ̀ mo á sọ fún ẹnìyẹn jẹ́ dókítà ó ti gba dókítà máa ń kọ́ ó ní òun fẹ́ mọ tí bá gbé tíra ilẹ̀ máa gbé tíra ilẹ̀ yẹn tẹ́ ẹ bá gbẹ́ ilẹ̀ òkè ilẹ̀ báyìí tẹ́ ẹ bá gbẹ́ ní bíbá yìí sìn orí ilẹ̀ náà lẹ́gbàdà já sí ẹ lọ wá já sí Amẹ́ríkà ẹlẹ́jà sí Amẹ́ríkà tí wọ́n bá gbẹ láti Amẹ́ríkà ilẹ̀ náà ló já sí bẹ́ẹ̀ bá gbẹ nínú omi inú omi náà lẹ́ já sí. bẹ́ẹ̀ lọ já sí. ẹ mọ̀ kan oríṣiríṣi ẹ mọ̀ kan oríṣiríṣi wọ́n á béèrè bó o làlàyé mo á ṣàlàyé o wọ́n á wọ́n kú bá o ó ní irú oyè wo lẹ́yìn ilé gbàrà yìí irú òwò lẹ́yìn irú kí náà lè fún yín báyìí ó ní báwo lẹ ṣe mọ̀. báwo lẹ ṣe mọ̀. ó wá ṣe research káàkiri wá padà wọ́n ní bẹ́ẹ̀ gan lórí. wọ́n ní wọ́n ṣe rí ẹsẹ̀ wí kan náà lórí láti dára. nígbà tó lọ ń dá ilẹ̀ tán ó dá òkè gegele ó dá gẹ́gẹ́ bí òkè ó wá gbẹ́ kòtò sí láàrin òjò wá rọ̀ fọdún méje ńlọkùn fi yọ lọ́sà fi yọ ààyè kòtò ní ó gbẹ́ dọ́gba náà ni ó ráǹdì náà ni òkè náà ó dọ́gba náà ni níbi òkè náà làwọn àpáta wà
a rí àwọn ibìkan náà nínú omi tápátá wà ń bẹ̀ yóò máa wá já síra wọn. yóò máa já síra wọn. bẹ́ẹ̀ bá ti ń dáwò sí ẹ máa kan oríṣiríṣi nǹkan ó tó bí èépa ilẹ̀ dẹ́wọ̀ yìí oríṣi ìpele méje náà fi pele ní méje. èépa méje ni bẹ́ẹ̀ bá gbé ilẹ̀ náà tẹ́gbẹ́ tó dálu sánmọ̀ náà lẹ́mọ̀ rí. tẹ́ bá dá ilẹ̀ rú títí tẹ́ bá jáde náà sánmọ̀ náà lẹ́mọ̀ rí. ọlọ́kan jù wá sí àárín òfurufú kan síbí rìsáàsì ni tá a bá dúró lórí kéwú tá a kọ́ lé kéwú tá a tẹ̀síwájú ni nígbà tí rìsáàsì ni. atúmúbáyìrò akọtíra tá a ṣe wáyà ṣe fún kọtíra lọ́wọ́lọ́wọ́ wọ́n lè máa wò wá lójú ara rẹ̀ pé àwọn eléyìí àwọn àmọ́ nǹkan kan wọ́n gba PhD wọ́n gba dókítọ̀ wọ́n gba kílé kan. àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ṣe òwúfù lè jà yíyà. tí wọ́n ṣe alifábẹ́ẹ̀tì ti gbé mú. oyè wo náà gbà o. oyè wo ni wọ́n gbà. ta ló fún ọ ní pálí. àwọn tó ṣe alifábẹ́ẹ̀tì ta ló fún ọ ní pálí. ta ló fún ọ ní pálí. níbi náà alifábẹ́ẹ̀tì gbogbo dókítà tó lọ gbà pòfẹ́sọ̀ tó lọ gbà ọ̀ ń gbà lábẹ́ òwúfù ìjà yíyà náà. lábẹ́ alifábẹ́ẹ̀tì náà lọ sí gbà. lábẹ́ rẹ̀ náà ni. lábẹ́ ni ẹ sinmi àwọn tó ṣe technologies fún wa tá à ń gbádùn lónìí ọ̀dọ̀ ta ló ti bá sàtìfíkẹ́tì. ọ̀dọ̀ ta ló fọ́ ní sàtìfíkẹ́tì. ẹni tó ń ṣe fóònù táwọn ní social media táwọn gbọ́ tẹ́ gbogbo anáwó lé lórí táwọn wọlé lórí ìwé mélòó ló kà. níbo ló ti jáde jámíà rẹ̀. ẹ dá mi lóhùn. níbo. ọmọkùnrin kékeré kò ì tọ́ mi kú ọdún o tó ṣe kíní tá à ń lò kíní social media tá à ń lò yìí. ìwé mélòó ló kà. ìwé mélòó ló kà. kì í ṣe pé à ń discourage yín pé kẹ́ mọ́ kàwé àbí kẹ́ mọ́ gba certificate àbí kẹ́ mọ́ gba certificate kọ́nà àwọn àkàndá ọlọ́run wà. àwọn àkàndá ọlọ́run ọba wọ́n wà wọ́n sì kọ̀. wọ́n sì kú. wọ́n kọ̀. ẹ máa jẹ́ wà bíyà. gbogbo lè kéwù ni bí a bá kọ́ ọmọ kéwù báyìí tẹ́ bá ń kọ́ ọmọ sọ́yìn ọlọ́run kàn fa ẹnìkan yọ àbí méjì tí ó tayọ àwọn ẹlẹgbẹ́. tí ó tayọ àwọn yòókù ẹ̀ ẹ sì jọ bá kọ́ ọba kan náà ni. ẹ sì kọ́ ọba kan náà ni. ẹ ní mọ bóun ti ṣe àwọn mi ò sì máa lọ sí yahoo wọn pẹ tọlọ tí ṣe káàlì bá fẹ́ tàn wọn kọ́kọ́ rówó nígbà bá yá wọn lọlẹ̀. ó lọlẹ̀ fẹ́ẹ̀. ó lọlẹ̀ fẹ́ẹ̀. èyí tó wọ́n náà wà nílé ké mọ́. èyí tó wọ́n nílé ké mọ́. so ẹjẹ bá wà nípò ẹjẹ a máa tẹríba. ká máa tẹríba nípa wà lójú olùdókòjú. kí ló dé. kí ló dé ìwọ ni wóróworó. ìmọ̀ òpin síbì kan ẹlòmíì máa sọ̀rọ̀ sẹ́mọ̀ tá bá sọ pé wọ́n ń bínú èèyàn àwa yìí ti kọjá abẹ́ wọ́n ń bínú wa ní o kò sẹ́ni náà ní gbogbo aláàfáà tí ń bẹ ní Nàìjíríà yìí tó wà nípò kan tó máa sọ pé alágbára omi ń bínú ẹ̀. kí ló jẹjẹ fẹ́ bínú ẹ̀. kí ló jẹjẹ fẹ́ bínú ẹ̀. kí ló dàtọ̀ fẹ́ bínú ẹ̀. kéwù ló mọ̀ ní àbówó àbọ́lá àbí ti ká jáde àbí ti gbajúmọ̀ àbí ká travel no. ní ìkànnì abẹ́ bínú ẹ̀. no wọ́n yẹ pé tọ́lọ́jọ́ orí dé irú mọ́mú Ògbómọ̀ṣọ́ láì ṣe pé àsọgbọ̀n mo lè bí lọ́mù. kọ̀ǹfàmù ni tí ò rújú. so kí máa fẹ́ yọ lómẹ̀ ni pé gbogbo èyí tẹ́ bá ń bẹ kẹ́kù ní ìsìn àti gbogbo èyí àfáà lè kéwù ẹ má mọ̀ sí gbéraga o tó o bá mọ̀ nǹkan kan àwọn ẹlòmíì tó mọ̀ nǹkan míì tí wọ́n ló mọ̀ o. nǹkan bá mọ̀ tí bá ń kú ọ lójú ní àwọn fúta ṣe é ká bá ti ń kà sí ẹ. bọ́ ọ bá lọ lówó àwọn míì lówó máa lówó oríṣiríṣi nǹkan tó ti ṣẹlẹ̀ lójú wa wọ́n ti bí máa ń sojú wa rí bẹ́ẹ̀ pé ọmọ náà nígbà tí ó dìde fùyà àwa gan wò pé bóòlù ti jẹ́. bóòlù àti jẹ́. sí ìṣẹ̀lẹ̀ kó jalè tówó tá à ń wí ìwú tó wọ́n ti bí máa lójú wa rí bẹ́ẹ̀ pé nígbà tó jáde tán ìmọ̀ tá à ń wí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. kọjá bẹ́ẹ̀. ó dọwọ́ wa o. ó dọwọ́ ìrìn àti ẹ. gbogbo ìṣesí wa ìwà wa ẹ̀jẹ̀ akọ́sí àlẹ́bí mọ̀. akọ́sí káyọ̀lá Muhammad. alábẹ́ kì í sọ ọ̀rọ̀ gbàgbà o. ẹni ọlọ́run bá ṣàánú ni máa ń rọ̀ o.
fábí mara àmọ́tìmínà láì ní tààlà wọn ẹ bá mi wá ayà yìí lọ́kùtà fọ́nsà alìmúra nà ló wà. Quran chapter 3 verse 159. sọ́ọ̀tà alìmúra nà wàhálà kìíní 59. fábí mara àmọ́tìmínà láì ní tààlà wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم. Ànábì lọ́lọ́run fi bá wí o. Ọmọ pé àánú la ṣe ó tó fi rọ̀. Ẹni a bá ṣe láàánú ní rọ̀ fáwọn èèyàn. Ẹni a bá ṣe láàánú ní rọ̀ fáwọn èèyàn. Aṣáánú wọn mọ̀ pọ̀ ni. Aṣáánú ẹ̀ lọ fi rọ̀. Ẹni Ọlọ́run bá ṣàánú ní ìgbéraga. Àánú Ọlọ́run ní ìgbéraga. فبما رحمة من الله لنت لهم. Wọ́n wá ní lọ́wọ́ kún tàfàṣà gàlísà lẹ́kọ̀ọ́. ولو كنت غضا غليظ القلب Máa bá mi yára lápẹ̀lú. Àánú Ọlọ́run ti ń bẹ lára rẹ̀. Lọ́wọ́ fi rọ̀. Lọ́wọ́ kún tàfàṣà tó bá jẹ́ anípaláyà. Tọ́ba jẹ́ anípaláyà ni. Tó máa sọ̀rọ̀ síwájú tó sọ̀rọ̀ sẹ́yìn. Tó máa sọ̀rọ̀ sàkàsàkà tó ọ̀pọ̀lọ́ tó máa sọ lórí mímbàrí ni àbí níjàmá ni. Tó sọ̀rọ̀ sáwọn làdáni rẹ̀. Àwọn tó jẹ́ làdáni rẹ̀, àbáwọn tó jẹ́ màjọ rẹ̀, àbáwọn tó jẹ́ jàmá rẹ̀ tó sọ̀rọ̀ sí wọn sàkàsàkà. Ó ṣe bí lámarí nìyí yìí, ó bá gbú ọ̀rọ̀ sàtìní kò sí tó ṣe. Lọ́pẹ̀lú mi hàwùlíkà. لقلوا من أولئك. Ọjẹ́ ọlárun. Ọjọ́ lọ́rùn Nídìílé yín. yóò parẹ́ nídìílé yín pátápátá tí wọ́n ní gbóòórùn rẹ̀ máa. Lọ́pẹ̀lú mi hàwùlíkà. Ọṣẹ́ ló fi máa nù. Ọṣẹ́ ló fi máa nù. Ẹsẹ̀ jẹ́jẹ́. Ẹsẹ̀ jẹ́jẹ́. Ẹsẹ̀ jẹ́jẹ́. Ẹ má jẹ́ wọ́n pé tàn burúkú tẹ́ bá lọ tán. Ó ti wá jọ lórí ikú rẹ̀ ni. Ìmọ̀mù bí bá máa tún wù ní wa báyìí. Ìmáàmù wo lórí báwọn? Ìmáàmù Ìbàdàn kọ́. Òun náà ò ṣe máa ṣe èrè kiri báwọn. Ó ti máa sọ wòlò kó tó bá ní tractor tó bá sọ. Ìlú wo ló pọ̀ tó Ìbàdàn? Ẹ dákun ọ̀rọ̀ tí mo sọ mo ti kó jẹ́ o. Nílẹ̀ Yorùbá, ìlú wo ló dàbí Kò Ìbàdàn? sí. Ìmáàmù Ìbàdàn ló yóò máa ṣe èrè kiri. Ó ní o, ó ní ìlú tóbi dáadáa. Lórí ìlú tóbi. Ó tóbi. Àbí màmú lọ ni. Àbí ti lọ ni. Ṣé òhà ní mi àfa àlàwà? Ìlú Màlúwúlú wà. Àfa àwọn òsì jẹ́jẹ́. Wọ́n ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n ń ṣe jẹ́jẹ́ ni. Ẹni pọ́ wòlòwòlò àbí kàtìkàtì lẹ́nu wọn. Bẹ́ẹ̀ bá lẹ lágbájá ẹ lásà, kò tó máa ń mú ọ̀fà. Kò tó ti máa ń mú ọ̀fà. Kò ní ìtẹ́lẹ̀ nímọ̀ kò tó ti máa ń mú ọ̀fà. Kò tó ti máa ń mú ọ̀fà. Ẹ wo bá ṣe ń kàn túrò ara wọn. Ẹ ń kàn túrò ara wa. Wọ́n sì ń sọ̀rọ̀ inú àwọn èèyàn ṣe. Inú àwọn èèyàn ń dùn, ẹ sì máa rí kí màá ní gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ń sọ. Ẹ sì máa rí kí Kò ní sọ pé hé lónìí tó bá tún dọ̀ làwọn ní ẹ tí mo sọ. ولو كنت غضا غليظ القلب لانفضوا من حولك. Bá já nípa láyà ní bí ìhà. Láfàlú mi ò ní kà, àwọn èèyàn ò tún ká o. Àwọn èèyàn ó tún ká wọ́n sá fún ọ, èyí ń jẹ́ àṣòro pọ̀ kó jẹ́ àṣòro yà fún ìkànnà fún ọmọ. Láfàlú mi ò ní kà. Ìjọmọ́ pèsè méjì. Oṣù méjì ìlú dá méjì torí tiẹ̀. Ìlú dá méjì. Ní kíyìdì lẹ́yìn rẹ̀ má lọ máa kíyìdì tí a lókè afá. Tó wáyé. وقالوا واستكبر لهم. Yìí lọ ti ṣe kí ò dáa, bọ́ bá fẹ́ tọrọ apọlọjẹ́sì tọrọ sàn án. Tọrọ sàn. Wọ́n yìí sá apọlọjẹ́sì báwọn. Gàṣíà. Kí lọ dúró lé lórí ọdún irọ́ lásán. Irọ́ lásán. Bí àgbàgbà wọn pàdé ìgbàdìpọ̀. Ìgbéraga kéékèèké ó sì kú lẹ́nu rẹ̀. Gàṣíà. Ẹ̀túbá nítorí ṣe ò dá ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kò dáa. Bẹ́ẹ̀ yóò bá ti mọ sẹ́kọ́ndírì tó bá lọ yunifásitì kò lè mọ kankan. Òdó náà ni ó gbé bọ́ bẹ́ẹ̀. Ibi tí màá parí sí, òun náà ni sẹ́kọ́ndírì. Sẹ́kọ́ndírì náà ni. Ẹ tí ò bá nímọ̀ sẹ́kọ́ndírì. Ṣé wàá rẹ̀ tí ó lu jìbìtì náà ni ó máa lu jìbìtì láyé? Kódà kó jáde jámíà jù bẹ́ẹ̀ lọ. Ó jáde jámíà jù bẹ́ẹ̀ lọ. Jìbìtì yóò tún wà lónà jìbìtì jámíà náà ni ó máa lù. Àwọn ọmọ ìyá ayé tẹjọ́ ṣe súnà, àwọn kọ́ lọ lórí ojìbìtì. Dáadáa. Wọ́n bá lọ jámíà náà ni. Jámíà náà ni. Wọ́n ti purọ́ pé àwọn kọ kíní kan. Àwọn ògbẹ́ kan kàbá wa láì dé. Àwọn ògbẹ́ kan kàbá láì dé. Àwọn ní àwọn táwọn fún ní oúnjẹ bá mú. Sọ ti yẹn. Kò ní sọ. Pẹ̀lú ṣáádà ló fi lu jìbìtì. Àbòsí lẹ́fù. Ṣáádà náà fi lu jìbìtì.
Sáádà lọ tó Sáádà PhD Jamiu náà ni wọ́n fi lù ú. PhD lọ fi gba ojú ẹ̀ wọ́n ń ja olè gidi. Wọ́n ń jà gidi confam pẹ̀lú Sáádà tẹ̀lé gbójúlé. Pẹ̀lú Sáádà. Jamiu tẹ̀lé gbójúlé wọ́n fi lù jìbìtì náà. Àwọn ọmọ kan tí wọ́n níwà tí ò dá lọ́wọ́ nínú ilé tí ò máa ní mo á béèrè pé bàbá àwọn irú bàbá wo ló bí wọn. Níjọ́ kan ọmọ kan sáà máa jalè mo á pe ó dà pé kan náà ọmọ kí omi mo pè é nígbà tí ìyá rẹ̀ wá mo pè é mi ò bóyá yẹ́lò mo á pè mo ní ọmọ yìí sáà máa jalè ní ọmọ kékeré ni ó sì wà pé sáà máa jalè ni mo á pè ìyá rẹ̀ mo á pè yẹ́lò bóyá dúró ìwọ ìyá yìí ọmọ kan bọ àpò ọkọ rẹ̀ tọkọ rẹ̀ sì mọ̀ ọmọ gbówó lápò ọkọ rẹ̀ tọ́ọ̀bá tòótọ́ ìgbéjọ títọ́ ló mọ̀ ọ́ ó lò mọ̀ sí lóòótọ́. Wọ́n ti fẹ́. Ẹnìkan wá ní òṣè ìwọ̀. Irú súnà wo lọ gbà tán ní kò sí ìwọ̀. Ọmọ tó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ìwọ ni. Èwo ni. Wọ́n ṣe nǹkan sí. Ẹyẹ parọ́ fáyé mọ́. Bọ́ọ̀ bá ti lóyún mọ́kọ́ bá pọ̀ ọkọ rẹ̀ mọ́ mọ́ owó. Má máa jí owó lápò ọkọ rẹ̀ tó bá ti lóyún. Wọ́n á tún ní pẹ́nu tíra wo ló wà, wọ́n sọ fún ọkọ rẹ̀ dàrú. Eré èpè. Orí ẹ̀ ò gbé. Wọ́n láì. Àwọn àtẹ̀lá tó ń jẹ inú tí àwọn olówó. Àwọn kan tí ń ṣẹlẹ̀. Kìnìún kan irọ́ ní irọ́ lásán. Wọ́n ní wọ́n lásán gbogbo kan. Ìyá ń jẹ ẹnu jẹ ìyá ń jẹ ẹnu rẹ̀. Èèwọ̀ ń bẹ. Tẹ́ ẹ̀ lè rí inú tíra. Tó sì jẹ́ wọ̀. Má mú owó lápò ọkọ rẹ̀. Má jí owó lápò ọkọ rẹ̀. Má jí owó tó bá wà ní oyún tó bá jí owó lápò ọkọ rẹ̀ ọmọ rẹ̀ ó máa jalè. Yóò yà ọ́ fún. Tó bá wà rí pé ọkọ rẹ̀ ń jalè ìfẹ́wọ́ tó bá fẹ́ ọmọ òjò bàbá rẹ̀. Ọmọ òjò bàbá rẹ̀ yóò máa jalè yóò fẹ́ lè di ọmọ yẹn lẹ́yìn ẹ̀rẹ́ à. Ọmọ òjò bàbá rẹ̀. Bẹ́ẹ̀ tó o bá fẹ́ ọkọ tó jọ ọmọ ọ̀ta tí è gbọ́rọ̀ ọmọ gáléjì ọmọ òjò bàbá rẹ̀. Ọmọ òjò bàbá rẹ̀. Olúmọ fi gbójú ẹ̀dẹ́ àrùn. Wọ́n á tẹ̀lé ìlú ńlá fájìrà kàfà. Ọmọ òjò bàbá rẹ̀. Yóò jọ bàbá ẹ̀. Láti máa béèrè orírun tábàlì tó máa ń ṣe náà. Ìyá máa kó bọ́mọ, ìyá náà ni máa kó bọ́mọ nìyí. Wípé tó bá fẹ́ lọ́kọ lájú ẹ̀lẹ̀ dáadáa. Lájú ẹ̀. Mọ́kàn lọ́kọ sá. Ẹ̀yin àfáà tẹ́ ń tún yàn sí, tẹ́ ń kọ́ yàn lẹ́kọ̀ọ́. Ẹ̀yin náà ẹ mọ́ hùwà burúkú. Ẹ ṣọ́ra. Táàfáà bá ń jalè lójú ọmọ kéwú, ń kọ́ ọmọ kéwú kó lè dà náà. Ọkọ̀ alókàkùkọ ni. Ẹ̀yin náà mọ̀ jalè. Táàfáà bá ń lu jìbìtì tó sọ fún ọmọ kéwú pé ẹ tó ta, ẹ bá ti rí ẹni tó jù rẹ bá ti gbé. Ẹ bá mi dìsáàjì ẹ̀. Ẹ má jẹ́ wọlé o. Ẹ̀yin ọmọ yẹn lọ kàn. Ẹ bá ti tójú ẹ bá ti tú. Ẹ sáà dùn kó bá dìsáàjì ẹ̀. O ti ń kọ́ ọmọ kéwú ní ìtàn náà fẹ́ máa ṣe. Afani bunia sakin falimudu tanemi urukawu kowima wayajishawu isaama tawa bunia sakin falimudu tanemi urukawu kowima wayajishawu isaama tawa. Mo ní ọmọ mi tí mo bí àṣà kí mú dúró dédé o. Wà ní húdù tẹ̀lé ní hùrùkùrù. Èmi náà dúró dédé ni mo fi tọ́ ọ dàgbà. Láti ìgbà tó ti wá kékeré ọ̀bá nǹkan tí ò dá lọ́wọ́ mi. Ọ̀bá rádaràdá lọ́wọ́ mi o. Torí pé tí kí bá ti dá èso rẹ̀ náà ó dùn. Bí kí bá ti dùn èso rẹ̀ ó dùn. Bàbá fi ṣúgà sínú bí láti ilẹ̀, bàbá dẹ oyin sínú bí. Tá a bá fi tó bá ti ń dàgbà èso rẹ̀ yóò máa dùn èso rẹ̀ máa dùn bí igi bá korò èso rẹ̀ ó korò bó bí ò bá dáa ọmọ ò ní dáa báyìí pé ìyá dáa tí bàbá ò dáa ẹbí mọ mẹ́rin méjì ó jọ ìyá
Méjì bàbá. بني يستقيم والجهود تنمي أروقه قويما ويغشاه إذا من توكل. Nígbà tí ìpìlẹ̀ ò bá ti dá a mọ́, tí ìpìlẹ̀ bá ti wọ́, Ẹ̀tútù náà wọ̀ ni. ẹ̀tútù náà wọ̀ ni. Ìyẹn ni pé tá àfọ̀ ò bá dáa, ọmọ kéwù ò ní dáa. Ntí ò wá ní mọ́mọ kéwù dáa, ò ní bíbí tán bí. Bíbí rẹ̀ ò sí fún wúrà. Kí ni tá a bá lò pọ̀ ni pé béèyàn bá kéwù tí wọn ò bá bí ire. Wọ́n bá gbé sórí àléfà kan, wàhálà yóò bá pè é. Yóò ba bẹ̀jẹ́, yóò swaga. Yóò swaga. Yóò bá bẹ̀jẹ́. Yóò ba bẹ̀jẹ́. Ẹ máa wò pìlẹ̀ Ànábì Muhammad. Wọ́n ní mi ń kẹ̀rí ní àbá àwọn kúrà máa wò. Láti pìlẹ̀ náà ni ìran bàbá rẹ̀ náà ti jẹ́ alápàlẹ́. Alápàlẹ́ ni wọ́n jẹ́ láti pìlẹ̀. Mi ń kẹ̀rí ní àbá àwọn Mi ń kẹ̀rí ní àbá òkúra máa. Mi ń kẹ̀rí ní àbá òkúra máa. ọlọ́run ní ànábì fábí máa ra àmọ́tí mi náà láàyè bí ń tẹ̀lé àwọn. وبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وجاورهم في الأمر وإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. àánú la ṣe fún ọ tó fi sọmọlúwàbí pẹ̀lú àánú rẹ ẹnu àánú ọlọ́dún mi lára rẹ lọ fi rọ̀ fún wọn. Ó lọ́ fi rọ̀ fún wa. tó o bá jẹ́ anípaláyà bí ìrànú. Alágídí ọkọ̀ àtìmọ̀ rẹ̀ lé. ó tún ká. Ó tún ká pẹ̀lú ẹgbẹ́ anybody pẹ̀lú ọ̀rọ̀ pàtí ọ̀rọ̀. Ó tún ká lẹ́yìn ẹ̀. sábà bí bọ́ ṣe ń ṣàforíjì fún wọn tó ń mójú kúrò fún wọn. Táwọn fojú orí táwọn fojú fàṣìṣe wọn. ẹni tí o bá wọn dáhùn sí yóò ní fásitì kúrò yá àforíjì wọn wọ́n ń pa níbi láti ẹ̀ lọ́kọ̀ wọn gbọ́ọ̀nù. ọlọ́ abọ́ sí jọmọlúàbí náà ní bọ́ ṣe ń foríjì wọn tó ń mójú kúrò fún wọn ó ń gbọ́. آمنوا من حولك فاعف عنهم واستغفرهم وساورهم في الأمر. ẹnìkan ṣe táwọn sí ìrìnjọ ìjọba ni wọ́n fún àníwá ànábì mójú kúrò fún wọn ẹni tá a ti sọ fún sọmọlúàbí lákòókò àṣẹ tó à ń bẹ̀rẹ̀ kó mójú kúrò fún ọmọ táwọn sí ìrìnjọ ọ̀gbọ́n. واستغفر لهم وشاورهم في الأمر. yíò lọ ọ̀ ń bá wọn dámọ̀ràn ẹjọ́ ń ṣèmọ̀ràn ìjọmọlúàbí rẹ̀ náà ni. Ìjọmọlúàbí rẹ̀ náà ni. Síwájú. فإذا عزمت فتوكل على الله. àníyàn rẹ àti gbogbo nǹkan rẹ Ọlọ́run ni wọ́n máa bá dúró. Ọlọ́ni. إن الله يحب المتوكلين. Ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tí bá ń fara ti Ọlọ́run. ẹ̀rí pé àwọn àdúrà kan àti ìmọ̀ ṣe fún máa ní bísímì láàyè pé a bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ Ọlọ́run wá bí láàyè gbogbo mùsùlùmí bí láàyè ní gbogbo nǹkan rẹ̀ ọgbọ́dọ̀ máa wà pẹ̀lú Ọlọ́run ní gbogbo gbà wà mínà láàyè ọgbọ́dọ̀ wà nínú Ọlọ́run Wàfí láàyè. wà fi láàyè sọ̀rìfíàlù inú Ọlọ́run nínú Ọlọ́run gbogbo nǹkan rẹ̀ Ọlọ́run ni. Wàhílà láàyè. wàhálà láàyè wàhálà láàyè Láàyè kúrúkà olùmọ̀. wàhálà láàyè túkẹ́ lòmúrù wàhálà láàyè wàlíyà tàwákálì. Àwọn fọ́yẹ́ tàwákálì mọ́ tàwákìlì. bẹ́ẹ̀ni wàhálà láàyè tó bá fẹ́ farati tó bá fẹ́ bá nǹkan tó Ọlọ́run ló bá tó wàhálà láàyè túkẹ́ olùmúrù gbogbo ọ̀rọ̀ ọ̀dọ̀ Ọlọ́run lẹ́wọ̀. ìmọ̀ sọ fún yín
níbi ò lẹ bá mi ṣe ń gbé apẹ̀ka náà kí n máa jó ó tí o gbogbo wa dúdú gbogbo wọn máa ṣe fẹ́ gbogbo máa ṣe fi káfọ́ wa kọjá gbogbo máa ń rà rè náà wọ́n tún ti di orí ọ̀pọ̀ lọ. káwá yọ ẹgba fún ọmọ tó ẹ máa lé alágbá ẹ ká máa lé kán rí gbogbo alágbá máa ṣe gbàràgàrà káwọn àgbọ̀ máa rí àbá kó máa họ ìdílé ikú inú kọ́ ìdílé náà àwọn tiẹ̀ wàhálà láàyè pálí àtọwà kálí mọ́tàwà ìlú rẹ̀. وعلى الله فليتوكل المتوكلون إن الله يحب المتوكلين وتوكل على الله إن الله يحب المتوكلين. ẹ bá mi wo sọ́ọ̀tù Ṣuara o. Sọ́ọ̀tù Ṣuara. ẹ bá mi wo 215 sọ́ọ̀tù Ṣuara o. sọ́ọ̀tù Ṣuara o. lórí ọ̀rọ̀ tá à ń bá lọ ní tá à ń parí ẹ̀ sí i. ọlọ́run ní àdúgbò Muhammad. sallallahu alaihi wasallam. وخفض جناحك واخفض جناحك لمن اتبعك من المؤمنين. قرآن سوف كنه Sọ́ọ̀tù Ṣuara. Quran 26. verse 15. ọlọ́ni وخفض جناحك لمن اتبعك من المؤمنين. واخفض جناحك لمن اتبعك من المؤمنين. فإن عصوك فقل إني بريء مما تعملون. ọlọ́ni وخفض جناحك akọ ìyapa rẹ̀ ìgbéraga rẹ̀ nílẹ̀ dèmà ní اتبعك من المؤمنين fáwọn tó bá tẹ̀lé ọ. Wọ́n tó bá tẹ̀lé ọ. tó bá fẹ́ràn rẹ. Àwọn alátẹ̀lé rẹ. nínú mùmìnì. Nínú mùmìnì. ẹjọ́ jòkó pọ̀. Ẹjọ́ jòkó pọ̀. ẹjọ́ sọ̀rọ̀. Ẹjọ́ sọ̀rọ̀. ẹjọ́ jẹun. Ẹjọ́ jẹun. ẹjọ́ ṣe máa kí ló ṣe máa lọ. ṣé wò kọ́ àwọn òkè náà mọ́ wà gbogbo gbà. Ṣé òfin sábà yìí? àwọn yìí sọ̀kalẹ̀ a máa ní ṣé òsàlámàlẹ̀ owó òsì ní tiẹ̀ máa ń jù Ojú ó sì rè. lórí kíni. On top of what? lórí kíni. kékeré ó lè ṣe sọ ọjọ́ lọ́nà. واخفض جناحك لمن اتبعك من المؤمنين. àwọn tó bá tẹ̀lé ọ tó fẹ́ràn rẹ wàá fìlì jàǹdà àkà wọn náà tẹ̀ra rẹ lẹ̀ fún wọn tó bá mọ̀ pé yàn fẹ́ràn rẹ wọn náà fẹ́ràn rẹ. Fẹ́ràn rẹ̀. Wọ́n lè tún wa. fẹ́yìn àṣọ. فإن عصوك فقل إني بريء مما تعملون. wọ́n bá ti rí pé èèyàn ò fẹ́ tiẹ̀ ó ń yapa rẹ kò gbọ́rọ̀. Wow. fọ́pìlì ní balẹ̀ òfin ilẹ̀ o fọ́pìlì ní balẹ̀ omi máa ta àmọ́lú sọ pé mo gbé owó yọ̀ọ̀sẹ̀ níbi tó ń ṣe o. Níbi tó ń ṣe. bí kò sọ̀rọ̀ fún yàn bí kò fún yàn ní mẹ́sẹ̀gì pé ọlọ́run wí báyìí ọlọ́run wí báyìí ọlọ́run wí báyìí kó wá rí pé ẹnìyẹn kò kákún. Ọ̀ká kọ́. fọ́pìlì ní balẹ̀ Ibi tó tún máa yí ẹ̀ wò. àbí kó máa yiri ẹ̀ wò fọ́pìlì ní balẹ̀ omi máa ta àmọ́lú. Sábàtọ̀ ẹ̀kú فقل sọ́tẹ̀lé. إني بريء مما تعملون. فقل إني بريء مما تعملون. ọmọ ní wọ́tọ́wà kẹ́lẹ́ rẹ̀ àti ìsọ̀rọ̀ yìí. وتوكل على العزيز الرحيم. ọlọ́run ni ó fara ti o. Allah. ọlọ́run ni ó fara ti. ẹ rí i pé níjọ́ kìíní àná lọ́wọ́ èmi gbangba làtàtà nígbà tí Saheed Shittu tó kó gbogbo èèyàn pọ̀ tó kẹ́ran mẹ́rò bẹ́ẹ̀ alágbára omi nínú kan yóò tẹ̀mí kó bẹ́ẹ̀. Yọ tèmi kúrò bẹ́ẹ̀. yọrọ
ọkùnrin bọ́ọ̀bà ọkùnrin wọ̀. Ó kú ọ torí wò ní àṣepamọ́ kan kó sí ọba ọ̀rọ̀. jẹ́ pé ọ̀nìtọ́ lè fún àdéhà máa wádìí wò. Lọ́wọ́ di assignment bẹ̀rẹ̀. tó bá ń jẹ́ nínú ìjà sí. Wọ́n sì bẹ̀rẹ̀ wọ́n sì wádìí lóòótọ́. ṣùgbọ́n kú ní ọba ń bẹ̀ kò sí kankan. wọ́n rán yẹn wá sínú tàjúdì wa. wọ́n béèrè wọ́n ṣe kíni kan. Kò sí kankan. ẹni tó bá ní skeleton kọ́bọ̀dù ni máa jáyà. Ọ̀dà ló máa bà. yóò máa bàgbé bóyá kíní kan. Àwọn ló máa halẹ̀ máa ń tọ́ba ti sẹ́kì kọ́ lórúkọ yóò yá sẹ́kì yìí báyìí. ẹni abájọ orí nǹkan mọ́lẹ̀ ní ó jáde ta. Ó jáde kó wá sọ náà. ẹni abáwẹ́ ní sí òkùnkùn rí. Kó wá sọ abẹ́ta máa lọ pé sí dìdì rí. Kó wá sọ. kó wá sọ. وتوكل على العزيز الرحيم. وتوكل على العزيز الرحيم. الذي يراك حين تقوم. الذي يراك حين تقوم. farati Ọlọ́run على العزيز demo pe على الله nínú tí mo kà fún ilé ẹ̀kọ́ ọba olúborí ọba oníkẹ́ الذي يراك حين تقوم. ọba tí ń wù ọ́ nígbà tó ń dúró tó ń yan lọ́fíìlà lóru nígbà tó ń ṣàdúrà Ọlọ́run ni ọmọ pé ò ní ọ̀hún má sọ pé àdúrà rẹ ò gbà o máa ṣe méjì ó rẹ̀ o àdúrà rẹ ń gbà o wàtàkàlù bákà kí n ṣàkìdí rẹ. وتقلبك في ساجدين. a ti nílò bíbọ̀ rẹ nípa ìforíkalẹ̀. Bọ́ọ̀ ṣe foríkalẹ̀ tó ń lọ tó ń bọ̀ gbogbo ẹ̀rọ lọ́wọ́ rí. Kò sádùá àtẹ̀yẹsẹ̀ tó gbé. Máa sádùá àdúrà kì í gbé ṣẹ́gbọ́n gbogbo ẹ̀rọ lọ́wọ́ rí. Ọlọ́run sọ fẹ́ fún àjọ àmọ́ ọmọ. Inna huwa as-sami'ul 'alim. إنه هو السميع العليم. Àdúrà tó ń ṣe lórí ara rẹ lórí ọmọ rẹ yóò gbà. Lórí ayé rẹ yóò gbà. Tó ti yọ àdúrà rẹ yóò gbà. Má fi nǹkan mí kọ́ lọ́hùn. Má fi nǹkan mí ẹ̀kọ́ wọ́n lu. Tó ti yọ àdúrà rẹ yóò gbà. Yóò padà gbà. Ọlọ́run á ní ẹjẹ́ fún yín nírò. Aléwù náà. هل أنبئكم على من تنزل الشياطين. هل أنبئكم على من تنزل الشياطين. تنزل على كل أفاك أثيم. Ẹ rí pé mo sọ̀rọ̀ kan fún yín níjọ́ òní nípa ìràwọ̀ jù ìràwọ̀ lọ. Ìràwọ̀ jù ìràwọ̀ lọ. Tó ti yé ọ. Àwọn ìràwọ̀ kan bẹ tí wọ́n jẹ́ ìràwọ̀ lásán. Ìràwọ̀ lásán bẹ lókè. Àwọn yìí ò ní ní security kankan. Wọ́n kọ́ wà lókòlókò ni. Tó ti yé ọ. Sọ ríràwọ̀ ńlá. Àwọn ni wọ́n máa fi dúkò. Àwọn alájà fi dúkò. Security ó sọ̀rọ̀ àgbẹ̀. Ó sọ̀rọ̀ àgbẹ̀ ni. Ó sọ̀rọ̀ àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Tọ́ bá fẹ́ yọjú. Tọ́ bá fẹ́ gbé bòrò. Ó wá jù mọ́. Ó jùmọ̀. Ó jù mọ́ àwọn ṣètàn. Ó jùmọ̀ àwọn sọ̀lọ́. Àwọn sàyátìnù yìí. Àwọn náà èèyàn yẹ̀yẹ́ náà máa rí lọ sí. Èèyàn yẹ̀yẹ́. Mọ́tàlẹ̀ láàmú o. Wọ́n bá ti darapọ̀ mọ́ lọ́wọ́ wọ́n ti darẹ̀ láàmú. Jẹ́ kí n tún dá fáwò. Ìràwọ̀ rẹ̀ ti jù bá ń lọ. Ó ti jù bẹ́ẹ̀ lọ. Ó ń darẹ̀ padà rù. Olú ara ènìyàn. Ẹja tó dáfá sí o. Ó tún dá fún àkọ́kọ́lẹ̀ wò. Tẹ́lẹ̀ sẹ́lọ̀ lágúnlẹ̀ fáàkì àṣìlẹ̀. Àwọn tí wọ́n fẹ́ràn ọ̀rọ̀ tí wọ́n máa àwọn adádàparọ́ tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tánà sálù. Wọ́n máa sọ̀rọ̀ fún wọn. Wọ́n máa bọ́ọ̀lù wọn. Wọ́n máa yẹ ẹbọ fún wọn. Bẹ́ẹ̀ pé fún ara wọn náà wọ́n nígbàgbọ́ tẹ́lẹ̀. Wọ́n ní tẹ́ lọ́rùn. Ẹlòmíì ò ní tẹ́ lọ́rùn. Wọ́n bá ní kó sá ọkọ lọ́rùn sínú omi kó mú kò ní tó. Kò ní tó. Káàtó ti rí burúkú dà sí. Àlákàlà tó ńlá ó pọ̀ nígbà tó wá lálàkàlà láti jọ yìí ọmọ yọ ọjọ́ orí rẹ̀ yìí. Tó ti wá kú. Tó ti kú ni. Ọmọ ìyàwó ẹgbẹ́ ọmọ rẹ̀ láti kú. Wọ́n ti dákú.
àwọn tó jù lọ tó ti kú nígbà táwọn ńláńlá náà ní lọ́ba tó fò ó tó lọ́dọ̀ ìyá ọlọ́sùn ó tó kó mẹ́ lọ́dọ̀ abaláwo lọ́dọ̀ Ọbàtálá ìwọlẹ̀ kan náà ni wọn fò káàkiri tó dúró ní ọdún lóru. mùsùlùmí òdodo ni mí o ìṣe mùsùlùmí. ìṣe mùsùlùmí òdodo mùnáfíkí ni ó ṣe yí sọ ni ọ. Allahu ala kulli afani adini. àwọn alákàpàrọ̀ yòlẹ̀káwọ̀nà sàmùà. Yorùbá sàmùà. yóò máa ju àwọn ọ̀rọ̀ tán tó tán ọ̀gbọ́n tán wọ́n máa ju kalẹ̀. Yurikuna sama wa kisabun kadibun. ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ ni wọ́n ń pa. sẹ́ni mo ti sọ fún yín mo ti sọ àṣírí àwọn àlùjànnú fún yín wọ́n máa ń gòkè ṣùgbọ́n àwọn ìràwọ̀ jùràwọ̀ lọ tó ti yọ ìràwọ̀ jùràwọ̀ lọ ẹjẹ́ kí n kéèsì ẹwọ́rú ṣé wàá dámọ̀ sí ìràwọ̀ tí wọ́n ó ju pírẹ́sidẹ́ǹtì ìlú lọ ó ju ti tó ààrẹ lọ. ó ju tààrẹ orílẹ̀-èdè wa yìí lọ tó ti yẹ torí pé pípọ̀ náà àwọn ààrẹ náà ti kú náà ti lọ ààrẹ tí wọ́n mọ́. ààrẹ tí wọ́n mọ́. ààrẹ tí wọ́n mọ́. ṣé ìyẹn lè gbàgbé ṣé wàá dà? àlè gbàgbé. ṣé ìyẹn lè gbàgbé ṣé ó kà máa ń? àlè gbàgbé. ṣé ìyẹn lè gbàgbé ẹ máa dárúkọ àwọn. wọ́n ṣe Yusuf Àpàdí. ṣé ìyẹn lè gbàgbé àbálàgbà yìí? àlè gbàgbé. àlè gbàgbé sábàwá abálùkì ló máa ṣe ṣùgbọ́n lóru àlè gbàgbé wọn. ọkọ̀ báwọn. ó kè é sìn ìkànnì ń wùlù wá báyìí kéde ń pa wájú gbogbo. àtàlẹ́ àfọkànbalẹ̀ lórí ebi. tó bá wà lọ kó tó kò lórí oyè sáà ti gbàgbé. láti gbàgbé. ṣé a ti gbàgbé Buhari báyìí. àti gbàgbé wọn tún wá. because ipa wo ló kó láyé wa. kò sí wọn ló change ibi tí ó change sí náà ló change sí. bí ìjẹta bá nà ní táǹkì táwọn sí rí àwọn àfọ àwọn alámìlétí ti wọn mọ̀kálà fún alámìlétí ti wọn pé ọgbọ̀n ọdún rè káwọn kọ irú eléyìí àbá náà sọ ti wọn pé ọdún kẹẹ̀ẹ́dógún rè èmi náà wọ́n gbé ó ti àtọ́ bá lẹ́nu tó yìí àwọn kan tó wà lẹ́wọ̀n àwọn kan wà lẹ́wọ̀n ojú kan náà sì láwà á dìde kọ́ ọmọ ọgbọ̀n ọdún kan wá dé nìsín ó wá kan aṣọ ó kàkàpẹ̀ ẹ̀wù àbọ̀mọ̀gbójì ọdún ó náà fi jẹ̀mọ́ mú òfò kan. ó máa rú fùrù. kó mọ ní àwọn bàbá yìí ò nímọ̀ kankan. nígbà kankan olódo ni wọ́n. olódo ni wọ́n. wọ́n gba ṣáádà. olùbàṣà jámíà. ó kọ́ máa wo ni pé ó dábí pé wọ́n dín lòdò nínú ọkọ̀ eléyìí nídìí kó fi àìkò fún ọpọlọ rẹ̀. ọmọ yìí ò rẹ́ ni bí. rẹ́ ni bí. kódà bẹ́ẹ̀ yóò lọ ẹ̀wọ̀n tó bá bẹ̀rẹ̀ sí bú ṣéwà ádámù àti mùdírù mọ́lẹ́ká ṣùgbọ́n wọ́n wò ó. ó ti ṣùgbọ́ yóò fi wà. ó lè wá lọ ẹ̀wọ̀n o. tó bá wò dára pé ọmọ yìí ẹja mú àwòdẹ́wọ̀n nìkan ìjọsìn ń bẹ sí ìrìnàjò kankan lọ́wọ́ báyìí. èmi máa ń ṣàdúrà fún pé ọlọ́run ò mú wọn. ó ti mọ̀ pé tó ń bá ti ń ná kíndù ṣéwà ádámù tó ń ná kíndù mùdírù mọ́lẹ́ká ayé ó wò. ayé ó máa wò ó. ìlú wọn pèlè sunday school of. ìràwọ̀ ńlá nù sẹ́pẹ̀ ní àwọ̀ ńlá nù. àwọn àwọ̀ ńlá nìyẹn. ẹ ò gbàgbọ́ ìrẹ̀wà kan tó gbé fọ́tò mi síta alágbọ́n mi ojú gbogbo ó lè ní níjọ́ náà ló wọ ní fíwà rẹ̀ wọ 1,000. 1,000. àwọn yóò wò ó ní nọ́mbà kó ṣáṣíá. wọ́n bẹ̀rẹ̀ sí wò ó ní. pé alágbára ló pé ta ìwé tó pawó ni kọ́ ìwọ kó sà ni. ó lè ní wókòwókò yẹn kan kí la fẹ́ yọ ló mẹ́rin pé ìràwọ̀ ńlá. ìràwọ̀ ńlá. tí ọ̀sán bá pọ́n àbọ̀gẹ̀dẹ̀ bá pọ́n kí ló máa ṣe wọ́n sọ̀kò mọ́. wọ́n sọ̀kò mọ́. ó lè bọ́ lẹ́ẹ̀kan lè jẹ́. bẹ́ẹ̀ni. so ìwọ tó bá tóbi wọ́n máa bú ọ. wọ́n máa bú ọ o. wọ́n máa sọ̀rọ̀ àṣẹ. wọ́n máa sọ̀rọ̀ àṣẹ. wọ́n kọjá ààyè. wọ́n kọjá ààyè. ọmọ rẹ̀. ọmọ rẹ̀. ọmọ rẹ̀. so àdúrà tó ń ṣe ọlọ́run rí o. máa ṣàdúrà má ṣẹ̀bọ̀ sọ́nà. ṣẹ̀bọ̀ sọ́nà.
àwọn òṣèlú sọ́lọ́run Súfì tó dájú ní á pọ́nbélé òdìríyà ni mí. Òdìríyà ni wá lọ́dọ̀ wá bí yìí. Wọ́n tó wá sí pèmí lẹ́lẹ́bọ àjọ wọn ṣòkòtò kan náà. Dáadáa. Àjọ dúró dọ́gba. Ọ̀nà tí mo fi jẹ́ lẹ́bọ ọ̀ wá sọ fún mi. Wọ́n á béèrè bó lọ sí kéètì ẹ̀. Wọ́n ti kéètì ẹ̀. Wọ́n wá mú kéwù rẹ̀ wọ́n á kó dà sí ọ lẹ́nu. Wọ́n kó dà sí ọ lẹ́nu ni tọ́mọ àrùn bí ọrùn gúgúrú. Wọ́n tiẹ̀ ti mọ̀ wọn ara wọn. Wọ́n ti mọ̀ wọn ara tó kọ́ ọmọ akọ́ṣọ́. Kélé jẹ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin àyímọ̀. Lẹ́yìn bá mọ̀. Ẹ̀yin tí ọlọ́run kọ́ máa ń ṣe ọba ẹ̀dúpẹ́ o. Bàbá wa ló ta yín dúpẹ́. Bí ìmọ̀mú Ọ̀fà. Ìmọ̀mú Ọ̀fà. Ìmọ̀mú wa nílọrin. Ìmọ̀mú wa nílọrin. Ìmọ̀mú Ìbàdàn. Ìmọ̀mú Ìbàdàn. Ìmọ̀mú Èkó. Ìmọ̀mú Èkó. Ìmọ̀mú Abẹ́òkúta. Ìmọ̀mú Ọ̀fà. Ìmọ̀mú Ọ̀fà. Ìmọ̀mú Abẹ́òkúta. Ìmọ̀mú Abẹ́òkúta. Ìmọ̀mú Ìjẹ̀bú. Ìmọ̀mú Ìjẹ̀bú. Ìmọ̀mú Ọ̀yọ́. Sẹ́ẹ̀gbọ́n wọn. Sẹ́ẹ̀gbọ́n gbogbo àwọn tá a sọ yìí, àwọn náà sì mọ kéwú. Wọ́n mọ kéwú dáadáa, wọ́n sì dá tọ́. Ó dà ìmọ̀ mọ̀ra kì í ti kú à. Ọ̀pọ̀ ní ọmọ kéwú. Ó dà ìmọ̀mú kan tó ń bá a. Ìmọ̀mú Lálà. Ìmọ̀mú Lálà. Gbogbo ní ọmọ kéwú. Gbogbo náà dá kéwú mọ̀. Àbí? Ìmọ̀mú Àjàṣẹ́. Ìmọ̀mú Àjàṣẹ́ ọmọ kéwú. Ìmọ̀mú Lòkú ọmọ kéwú. Àbí? Àsìkò àwọn tí wọ́n máa sọ́wọ́ òwúrò. Wọ́n sọ́wọ́ òwúrò. Ìmọ̀mú Fá. Ọmọ kéwú. Ọmọ kéwú. Ìmọ̀mú Òró. Ọmọ kéwú àsìkò òwúrò. Ọmọ kọjá ọgbẹ́ òkùnfí ìmọ̀mú oní. Ìmọ̀mú ìdòmùgbẹ́mù fúdà àwọn ọmọ júlù ni. Àwọn tá a mọ̀ nù. Gbogbo àwọn mọ́mù tá a dárúkọ yìí kò sẹ́nìkan tó bá bọ́ sórí social media tí wọ́n ń sọ́wọ́ òwúrò nù wọn. Tí ń láyé àwọn Tí wọ́n ń láyé àwọn ènìyàn tí wọ́n kákú kákú. Tàbí tí ń láyé mọ̀. Àbí tí wọ́n ń láyé mà. Ní tí sàtífíkẹ́tì wúlò fún ni pé láti lè fi gba nǹkan lọ́dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ni. Tó wúlò fún mi. Tó wúlò fún nìyẹn. Àwọn tá a kún sọ̀rọ̀ yìí náà, àwọn ọmọ tí wọn náà sá lọ yunifásitì. Dáadáa. Wọ́n sì gba sàtífíkẹ́tì. Kápálì. Àwọn tí ń bẹ lẹ́nu ẹ̀ sì ń bẹ lẹ́nu ẹ̀. Ń bẹ lẹ́nu ẹ̀. Wọ́n àkọ́ndẹ́mù ẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ yàtọ̀ sí sàtífíkẹ́tì. Ó yàtọ̀ síra wọn. Ìlíhàmù mìíràn láàyè. Ó yàtọ̀ sí sàtífíkẹ́tì. Ó yàtọ̀ sí sàtífíkẹ́tì. Gbogbo ọmọ wa kò sí tí ò gíráduwétì. Kò sí. Àfi tí ò bá gbódìgbò. Kò sọ́mọ àfi tí ò gíráduwétì. Kò sí. Kò tẹ́ ń sìn. Kódà àwọn kan wà lẹ́nu tí Arábíkì báyìí. Bẹ́ẹ̀ni. So tó dìde lè kò sí kankan tí a lè fi ṣe fáàlì. Ẹ tó wà ní fọ́nrín ó wà ní fọ́nrín lóbi tó máa ń gba gíráduwétì lọ́wọ́. Ó gba gíráduwétì lọ́wọ́. Ó jẹ́ bàbá wa gbára omi. Tó ṣe lè ṣe. Àbí? Ọlọ́run ṣàánú wa. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ṣàánú gbogbo wa. Àmín. Ìdínà sirata mùsùlùmí. Àmín. Sirata lẹ́jìnà alámta àléyìn. Àmín. Àwọn ọmọ ìgbà ìwọlá láti. Àmín. Àwọn ọlọ́wọ́lá kúwàtà. La ilaha